Àbíkẹ́, Àbíkẹ́, kí ló dé? Kí ló dé tó ń sá fún mi bí ẹni pé mo ṣe ọ́ ní nǹkan? Ṣó fẹ́ gbọ́ òtítọ́? Mo fẹ́ gbọ́, nítorí ọkàn mi ò mọ bá a ṣe ń ṣeré pẹ̀lú ìfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ ìfẹ́, ṣùgbọ́n bákòókò bá dé wọ́n fọkùn bè sí èrè. Èmi ò mọ táwọn ọkùnrin ti ṣe sí ọ, ṣùgbọ́n èmi, mo mọ ohun tí mo fẹ́ ṣe fún wọn. Bí kí ni o? Mo fẹ́ kó jẹ́ ibi tí ọkàn mi lè mọ́ sinmi sí. Ọkọ obìnrin kì í ṣe bí ìdánwò o. Mo ti gbàgbọ́ rí, mo ti sunkún rí. Fún mo ti fẹ́ mọ̀ pé wọ́n kì í ṣara wọn. Àbíkẹ́, Àbíkẹ́, ọkàn mi tí mo fi nífẹ̀ẹ́ rẹ, kò mọ bí a ti ń pín o. Bí mo bá nífẹ̀ẹ́ rẹ, ìwọ nìkan ni. Ní wàá lọ́rọ̀ rẹ ti ń jọ bí orin báwọn. Nítorí ìwọ ni orin tí ọkàn mi fẹ́ kàn. Àbíkẹ́ ò pọ́nmílẹ́rọ̀ mọ́jà lẹ́kàn. Abílóde sùwà tààrà lè ọyún. Ará àlẹ́bà ọmọkùlú ẹ̀sọ́. Òdú ẹ̀sọ́ òdú lẹ̀kẹ̀. Òdú mi sì ni wọ́n pọ́nlẹ̀ bàbá rẹ̀. Ọmọ òwúlà bákẹ́ aṣọlá báyìí ó dá lójú. Òpóró sọ o, òpó gbàjà o, òpóró dúdú o, òpó kan dúdú lábẹ́ aṣọ. Ọ̀tọ̀ lòpó kájà kárọ̀ yọkàwé ni ó lọ bá nílé bàbá ẹ̀yìn òpó mẹ́rin mọ́jà lẹ́kàn ọmọ Abílóde sùn.